ta ló fẹ́ gba Aishat Raji sílẹ̀ báyìí o because ọ̀rọ̀ yìí wọn àbámu ní kékeré mọ́ o lórí ọ̀rọ̀ Austin Emmanuel yìí. Aishat Raji ṣé o mọye producer tó yaṣẹ́ tó jẹ́ pé Austin Emmanuel ló direct ẹ̀ táwọn marketer ò gbà rárá ṣá torí wèrè tó dálẹ̀ ṣó o mọ̀ ṣá Austin Emmanuel ló kọ́kọ́ ń sun ẹ̀ bọ́ torí ringtone orí burúkú tó ní ló fi ń dá gbogbo wèrè lẹ̀ náà pé ringtone yẹn tó ní ló fi dá gbogbo wèrè lẹ̀ ringtone òfò tó ní yẹn sọ pé òun ló fi dá wèrè lẹ̀ ringtone tó yẹ pé òun jẹ́ ká gbádùn bá mi ní location tá a bá wà ní location bá mi tára yẹn bá ń súpù ẹ lọ́wọ́ Austin Emmanuel ló kọ́kọ́ ń sun ẹ tẹ́lẹ̀ kó tó di pé marketer ń sun ẹ aláìdẹ sọ pé òun ò ṣe mọ́ so mọ̀ pé ibi tí ogun ti bẹ̀rẹ̀ nìyẹn tí marketer ti dìde ogun sí Austin Emmanuel ṣá torí pé ó sọ pé òun ò ṣe mọ́ kò yí ẹ o mọ iye àwa tá a kówó lẹ̀ tá a fi ya fíìmù tí marketer ò gbà rárá àti rárá ni tó dìde ogun sí Austin Emmanuel ṣọ pé wọ́n ló fi ringtone yẹn dáwèrè lẹ̀ ringtone òfò tó ní ringtone orí burúkú tó ní yẹn ṣọ pé wọ́n ló fi ringtone yẹn dáwèrè lẹ̀ so mọ̀. because mo gbọ́ wípé lẹ́yìn ìgbà tí ọ̀gá Austin sọ̀rọ̀ lórí podcast Debbie nípa báwọn marketers kan tí wọ́n ṣe fẹ́ bá yí ọlọ́ta àwọn jẹ́ lórí pé àwọn fẹ́ Aishat Raji tí Aishat Raji náà fẹ́ ìkan nínú àwọn marketers yẹn tí ó di pé àwa ní gbogbo producers tó kò gbọdọ̀ àwọn producers kò gbọdọ̀ lu àwọn mọ́ mo gbọ́ pé Aishat Raji sọ wípé irọ́ ni pé àwọn òun ò fẹ́ Austin rí no ṣe rí ẹ̀kọ́ lélẹ́yìí jẹ́ fún gbogbo ẹ̀yin ladies wà ní industry tẹ́ ti báyé jẹ́ tẹ́ bọ́rún sí jẹ́ nítorí pé bẹ́ẹ̀ di star ẹ̀rọ tó lúkọ ọmọ yín ẹ̀rọ tó lúkọ ọmọ yín ẹ má bọ́jọ́ làwọn ọmọ yín jẹ́ ẹ má bọ́jọ́ làwọn ọmọ yín jẹ́ a máa ń sọ àwọn ọlọ́run ló ń sọ̀rọ̀ ẹ̀dí star nìkan kò lè sọ̀rọ̀ ẹ̀dí star ókè ìjọ tí wọ́n ti wá ń fẹ̀yìn balẹ̀ kiri báyìí star wo ni wá dance báyìí wá wo bẹ́ẹ̀ bọ̀ sí ń drag ẹ̀ here and there mi ní so much lórí ọ̀rọ̀ yìí mi ní so much lórí ọ̀rọ̀ yìí torí industry tèmi náà wà ní mo lè ṣe àwọn videos kankan lórí àṣìṣe tí àwọn marketers yẹn náà ti ṣe àti tí àwọn sisters wa kan ti ṣe ṣùgbọ́n ẹ jẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fẹ̀yìn tẹ́ ń bọ̀ ire ọ̀dà.